nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan ìyáálé ilé yìí fọ̀bẹ gún ọ̀rẹ́ rẹ̀ pa. ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó níyáálé ilé kan abilékọ cynthia àìgbọ́dàn tó fọ̀bẹ aṣọ́rọ́ gún ọ̀rẹ́ rẹ̀ olóògbé basiratu adio pa lọ́jọ́ àìkú sunday ọjọ́ 11 oṣù kejì ọdún yìí wà báyìí o. aláròye gbọ́ pé níbi táwọn ará agbègbè ajégúnlẹ̀ níjọba ìbílẹ̀ àpápá nípínlẹ̀ èkó ti ń ṣe wàdùwàdù láti pọn omi ẹ̀rọ ìjọba ní ìjà kékeré kan ti bẹ́ sílẹ̀ láàrin olóògbé ọ̀hún àti abilékọ cynthia. ìjà pé máa ṣáájú ẹ̀ pọn mi ò ní gbà fún ọ ló dìjà sílẹ̀ láàrin àwọn ìyáálé ilé méjì ọ̀hún. bí wọ́n ṣe ń búra wọn léèbú ara bẹ́ẹ̀ ni wọ́n ń gbé ọmọ ara wọn ṣépè ńláńlá. káwọn èèyàn sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀ cynthia ti sáré wọnú ilé lọ tó sì lọ́ọ́ fa ọ̀bẹ aṣọ́rò kan jáde nínú kíṣìnì rẹ̀. gbàrà tó padà dé ibi tí òun àti olóògbé ọ̀hún ti ń jà ṣe ló gbé ọ̀bẹ ọ̀hún lé olóògbé nígbàyà tó sì gún yánnayànna. lójú ẹsẹ̀ ni olóògbé ti múdìí lọ sílẹ̀ tó sì ń jàporó ikú. nígbà tí cynthia rí i pé èṣù ti gba ọwọ́ rẹ̀ lò ló bá gbìyànjú láti sá lọ ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ gbá a mú tí wọ́n sì fà á lé ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ pé kí wọ́n bá a ṣẹjọ́ lórí ìwà ọ̀daràn tó hù ọ̀hún. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé monday ọjọ́ 12 oṣù kejì ọdún 2024 yìí sọ pé ọ̀gbẹ́ni lukumanu adio tí í ṣe ọkọ olóògbé ọ̀hún ló wáá fẹjọ́ sùn àwọn ọlọ́pàá ní tẹ̀sán àwọn kan tó súnmọ́ agbègbè bí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. alukoro ní àwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí ńlá nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fojú afurasí ọ̀daràn yìí balẹ̀ ẹjọ́ láìpẹ́ rárá. adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television.